adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọjọ́ ìní bá wa láyé, ó bá wa láàyè. Ṣàlàáfíà ni gbogbo èèyàn olólùfẹ́ wa káàkiri tẹ́tí mò wá. Ẹ̀yin tí orí amóhùnmáwòrán Nigbati lórí Star Times a kí yín. Ẹ̀yin tí orí ẹ̀rọ ayélujára yálà YouTube, yálà Facebook, yálà Instagram káàkiri a kí yín. Ẹ̀yin tí Amẹ́ríkà, ẹ̀yin tí UK, ẹ̀yin tí Canada, Europe káàkiri a kí yín. Gbogbo èyí tó ń fẹ́ lọ tó ń fẹ́ bọ̀ Ọlọ́run ní jẹ́ kó fẹ́ dé ọ̀dọ̀ wa lágbára Ọlọ́run. Ẹ rí pé mo mí kanlẹ̀ torí pé ẹ ti bẹ́ ṣe ti rí ẹ ti rí pé àgbàlá ńlá la wà tó bá wá sí ọ̀dọ̀ gbogbo èèyàn tó ń dádé ìjọba pé kọ́ kábíyèsí àmì ọ̀dọ̀ kábíyèsí la wà nídìí iṣẹ́ tó ń ṣe tó ń yàn láàyò kábíyèsí ni wọ́n. Àgbàlá la wà ní ìlú Ìjẹ̀bú Òde lọ́dọ̀ bàbá wa ní fuji a ní general ní ti jùjú a ní admiral tẹ̀wádẹ̀ ti gbọ́ tí wọ́n bá tọ́ pé admiral lọ́wọ́ ẹ ti mọ̀ pé ẹni yẹn ọ wà ń bẹ̀ gidigidi gan. Bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn admiral Dele Abiodun tí gbogbo wa mọ̀ sí Adawa super king. Bàbá ẹ kò lẹ́sà. ẹ kọ́rọ̀ ṣàlàfíà ní sá. ẹ kú lé o ẹ káwọ ṣe dáadáa lábá yín sá. ẹ ṣe gan. ojú yín dẹ̀ ń dán wẹ́rẹ́. Bàbá kí làṣírí náà káàkọ́ kẹ́ tó bá mi kọ́ ọ̀rá lé. Ọlọ́run ojú yẹn ń dán. Ọlọ́run tèmi náà wà tẹ̀ tó bí 40 something kójú máa dán báyìí torí ẹ̀ tí ìjọba 40 something lọ bàbá. àwọn tí o mi rò pé mo yẹ ju 20 something. àṣà tí ìdìbò jẹ́ ẹ̀dẹ̀ ṣe dán báyìí ẹ pẹ̀lẹ́ sà. Bàbá àwọn olólùfẹ́ yín káàkiri iṣẹ́ tó ń ràn wá ni pé ká wá sọ́dọ̀ yín ká wá fi ọ̀rọ̀ wúrọ̀ pẹ̀lú yín ẹ bá mi kí gbogbo wọn tó ń wò yín káàkiri báyìí. ẹ̀yin olólùfẹ́ mi káàkiri gbogbo àgbáyé wo ni mo kí o ẹ kú lé o ẹ káàbọ̀ ẹ kú owó ẹ kú dédé wòye fún ẹ. ẹ ṣe sàn àbó ní tó bá jẹ́ ní studio ní intro yẹn wọ́n á náà wà ní bàbá tó bá ti jọ̀rọ̀ wọ́n bá mú ṣókí ni wá nǹkan fìdílé o ẹ má mú nǹkan tó le bíi juice bíi omi torí pé kí ni àwa àti bàbá fẹ́ ṣe kí ni a fẹ́ gbéra báyìí ẹ má bá ṣe máa ń ṣe lórí Nigbati a fẹ́ gbéra wọnú ẹ̀ báyìí ẹ̀ dẹ̀ gbádùn bàbá. ọmọ Edo State ni mí mo wá láti ìlú tó ń jẹ́ Sọ̀bẹ̀ ní agbede méjì Ondo àti Edo. so bí yẹn ṣe jẹ́ sọ wọ́n tó ń sọ pé Ondo ni bàbá yẹn kọ́ mú yẹn kúrò. wọ́n mú kúrò pàpá mi Ọlọ́run kò fọ́ ọ̀kẹ́ wọn nígbà tó ń wà láyé headmaster ni wọ́n. níjẹ̀bú bí so nǹkan tó jẹ́ kí mo di mo ṣe ọmọ tíṣà ni màmá mi oníṣòwò ni wọ́n pẹ̀lú ẹ̀. màmá náà kọ́ àwọn náà ti. àwọn tí méjèèjì ti papòdà. ọlọ́ba mi fọ̀rùn kẹ́ nígbà tẹ́ wá ní ìlú tán lù yẹn kò dùn mọ́ yín wọn lù dáadáa tó ẹ wá gba Ghana lọ. mo lọ Ghana mo lọ kọ́ṣẹ́ sí. ẹ lọ kọ́ṣẹ́ ìlú lílù àbí iṣẹ́ orin. iṣẹ́ ìlú lílù iṣẹ́ guitar iṣẹ́ gbogbo ẹ̀ wọ́n ṣe organize iṣẹ́ ìlú tó mú lọ kọ́ńkọ́ náà. níbo ni iṣẹ́ èèyàn kan lábẹ́ èèyàn kan lẹ́nu àbò ní school kan school ẹ̀ ni mo lọ. ṣe rántí orúkọ school yẹn náà. the Young Pioneer School of Music. ẹ lọ kọ́ full instrument. bẹ́ẹ̀ni. òun lọ fi ní nídìí iṣẹ́ jùjú ìkọsẹ́ni olórin náà tó lè ní tọ́ba ń san parí iṣẹ́ tó lè dúró lẹ́gbẹ̀ẹ́ yín wọn náà wọn kàn mú gìtà wọn kàn mú kíní bọ̀ ẹ̀yìn tí ń general lẹ́mu bó ṣe rí nìyẹn bàbá kọsẹ́ni tó lè dúró lẹ́gbẹ̀ẹ́ yín. ẹni tó lè dúró wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ká má ṣàṣọnù. ẹ wá dé padà gbọ́ ẹ wá dẹ́gbẹ́ yín sílẹ̀ àti pé èèyàn mélòó lẹ fi bẹ̀rẹ̀ báǹdì yín gbà yẹn. nígbà tí mo bẹ̀rẹ̀ èèyàn méje náà ni. 7 man ẹ náà ṣé standard nìyẹn gbà ẹ ni. no nǹkan tágbára ẹ bá gbé ni nǹkan ó ti bẹ́ẹ̀ lé nǹkan tí wọ́n bá ṣe èèyàn méje náà ni mi ì fẹ́ kó kọjá méje kò jẹ́ ju méje lọ so mo wo àkọ́ṣe iṣẹ́ bọ́gà mi ṣe
lèmi náà ṣe. ẹ wá ní Sunny Adé káàbọ̀ làwọn tẹ kọ́kọ́ sóhun lẹ kọ́kọ́ ṣe jáde ńgbà yẹn àbí ó ti náwó kan tẹ ṣe àbáwo yẹn ló jẹ́ pé orúkọ yín tún rìn sí ńgbà yẹn jẹ́ kàn àwọn àtẹ̀mí àtàràlé náà jẹ́ kàn mọ́. Nígbà yẹn nígbà tí a ṣe Sunny Adé káàbọ̀ was when Sunny Adé lọ sí to travel. Ó dé ó gba àwọn onílù lọ pàdé ẹ̀ àwa náà lọ pàdé ẹ̀ láti ṣàwó fún kó káàbọ̀ so la ṣe sí àwọ̀ yẹn. gbogbo ìgbà tá à ń gbọ́ pé nǹkan ṣe wọ́n ní ìlú òyìnbó wọ́n kọrin mọ́ wọ́n ṣe kínní kan gbà yẹn gbogbo ẹ̀. Gbogbo ìgbà yẹn yìí sì kéré. Kéré pátápátá bàbá àmọ́ ìkọ́ta kà ní ó kárí ní information yẹn sà. So Ọlọ́run níjà rírú ẹ̀ mọ́. Àmín àmín. Ìtàn ni gbogbo ẹ̀ lé ní. Bàbá admiral yẹn tẹ fi sórúkọ yín yẹn admiral yẹn ta ló fún yín lóye yẹn bó lẹ́tún ti mú yẹn wá bàbá tó dọ̀pọ̀lọpọ̀ lọ́kàn wọn pé àdá èmi fẹ́ mọ̀ nípa admiral yẹn gangan kí ló bá dé bó ló ti wá. Nígbà tí mo lọ sí London ní 1974 èmi àti band mi ní 1974 ta lọ sí London through our Nigerian Cultural Association àwọn gbé wa lọ bá ṣe débẹ̀ bá ṣe lùlù tán pátápátá lóṣù mẹ́ta lọ fún aláyẹ̀ká lò wọ́n wá kó wa sí hall kan wọ́n ní àwọn fẹ́ dá wa lọ́lá olúwa ẹ̀ kàn mú microphone ṣá ló MC kàn mú microphone ṣá ló dé announce award o bla 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 o Dele Abiodun àyà mi já mo dìde mo bọ́ sọ́gbó gbogbo àwọn ayé pàtẹ́wọ́ èrò pọ̀ gan wọ́n pàtẹ́wọ́ gan wọ́n ní wọ́n fún mi ní admiral láti fẹ́ ṣe léyìí síbẹ̀ ok mo dúpẹ́ lọ́wọ́ wọn mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó wá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn organizers but ká tó wálé I make sure pé a shop fún aṣọ admiral yẹn. Mo pa báyìí bí aṣọ àwọn naval officer tó ń kóra wọn sí tó ń kó gbọ́ ẹ̀ sí pẹ̀tẹ́. Ó wá di ọ̀sán ọjọ́ kan lálá fẹ́ lọ ya fọ́tò ní Travel Tour. Ibi táwọn ẹyẹlé máa ń pọ̀ sí rẹpẹtẹ òwúrọ̀ ládébẹ̀ photographer dé ya fọ́tò lọ díẹ̀díẹ̀ báyìí la rí pa ọlọ́pàá ń close mọ́ wa. Ẹ ti wọ aṣọ àdúrà yín gbà. Àwọn ọlọ́pàá ń close mọ́ wa. Kí ló dé? wọ́n ṣáà interrupt wa ṣáà wọ́n dá wa dúró wà lè ṣe shooting wọn. Ó rà pé àwọn èèyàn kan wò ó pé báwo ló ṣe di pé bàbá Sunny Adé àti bàbá Dele Abiodun wá ìrẹ́pọ̀ yẹn jìnnà báyìí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ìnáwó tí bàbá Sunny Adé ṣe náà lè máa ń ṣeré bẹ́ẹ̀. Mo fẹ́ kẹ́ bá mi mẹ́nu bà ń pé ṣé ó náà kọ́kọ́ táwọn ò mọ̀ ni tó yẹ pé bóyá ó yẹ méjèèjì ni àbí ó kọ̀ wá bẹ́ẹ̀ náà ni torí gẹ́gẹ́ bí orogún lẹ tún jẹ́ nídìí iṣẹ́ ń pé Sunny Adé ṣe bàbá Dele Abiodun ẹ bá mi mẹ́nu bà. Respect sir. Ọ̀gá mi ní Sunny Adé ẹni tí ọba abálábà lè ń pè ń bàbá o èmi ò ní ọwọ́ méjì lókè fẹ́ ní fún. Bàbá ẹ̀yin náà mọ ọ̀rọ̀ tá à ń sọ yín kó wọ́n méjì fẹ́ yàn kan ẹ̀yin náà ẹ̀ mọ́ pa ẹ̀.
ọ̀gá mi ni ọ̀gá mi ni ọ̀gá mi ni ọ̀gá mi yányán.